ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin asọ̀rọ̀ jáàmù gbajúgbajà orí ẹ̀rọ ayélujára ìyẹn nílùú ìbàdàn ó mọ̀ ti padà kábàámọ̀ o látàrí ọ̀rọ̀ àsọbótò ìyẹn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní ẹgbẹ́ ẹni là ń gúnyán òwúrà fún un ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin méjì àtẹ̀ntójú wọn lọ ní ń gúnyán òwúrà fún tó sì jẹ́ pé kò sí róore tẹ́ lè ṣe wọ́n padà fojú olóore gúngi ni látàrí ọ̀rọ̀ àsọbótò ìyẹn lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì mọ́ fi àgbàlagbà wọlé ṣùgbọ́n àwọn bàbá wa ní wọ́n lọ́mọdé ò lè láṣọ bí àgbà kó lákìsà bí àgbà ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti wá dìtìjú látàrí ọ̀rọ̀ àsọbótò lórí ẹ̀rọ ayélujára báyìí tọ́ ẹ̀yin èèyàn bó lọ̀rọ̀ náà gẹ́gẹ́ sì jẹ́ ta lẹni tá à ń sọ yìí ẹ wò ẹ súnmọ́ bì í tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yẹn lè tẹ bá ìkànnì pàdé àmọ́ kí n káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà o ẹ mọ̀ wá jáde ìnàpẹ́nu ẹ tẹ subscribe button yín sẹ́rí subscribe button tẹ́ ẹ tẹ̀ yìí wọn ò dáwọ́ yín o ó ní kinní kan bí aago báyìí tó wà ń bẹ̀ ẹ tẹ̀ ó ní ó mọ táyé lólobó lóòrèkóòrè bàbá ṣe mú fúnra wá sórí ìkànnì wa a tó fi àkókò yìí a kí gbogbo àwọn olólùfẹ́ wa tẹ́ ti wà pẹ̀lú wa lọ́jọ́ tó ti pẹ́ àdéhùn wa náà là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mo wá sórí ìkànnì lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tọ́ ẹ mọ̀ wá jẹ́ ń dènà pẹ́nu wọn ni bá a bá débi iṣẹ́ ṣíṣe làá ṣe adébíṣẹ́ mọ̀ ṣe àgbà ọ̀lẹ́ni ẹ wo fúnra náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ látàrí àbámọ̀ tí àwọn ọ̀dọ́mọkùnrin tí wọ́n kó lórí ọ̀rọ̀ àgbàlagbà tí wọ́n fi ń ṣẹ̀sìn lórí ẹ̀rọ ayélujára àti pé lẹ́yìn ìgbà tí wọ́n tó ṣe fúnra yìí tán kí ni àwọn èèyàn fi dá wọn lóhùn látàrí ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ wo ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ fúnra náà rèé. ẹ̀yin tí babaládò anything that has to do with politics as from today on I'm out of it platform mi ni èmi gangan in person pé mo wá sójú kámẹ́rà mo wá sọ̀rọ̀ politics láti òní lọ ẹni rí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ kò sí nǹkan tó fàájú wípé number one reason manager mi sọ wípé àwọn ò fẹ́ àwọn náà dẹ̀ ni wọ́n manage mi bọ́ọ̀lù àtẹ̀yìnwá intanet ń jásí náà nìyẹn pé why will you go into politics ó fẹ́ da politics pẹ̀lú ẹ̀bùn ó fẹ́ da papọ̀ wọ́n wá bí mi wọ́n ní pé ṣé wọ́n ń fún ẹ contract ni àbí ṣé wọ́n rí bí ẹ mọ́ bẹ́ẹ̀ àbí ṣé wọ́n ń fún ẹ ní owó kan tó pọ̀ tó yẹn náà ni pé ó ń ṣe politics náà kò ń ṣe pé bóyá ìyàtọ̀ kan dé báyẹn tóra àti ìjà ní òru àná náà wá pè mí mo sunkún tílẹ̀ fi mọ́ ni pé ẹ má ṣe tẹ̀ sí mi lójú o bẹ́ẹ̀ sì ni èpè pọ̀ èpè ti pọ̀ jù kò dẹ̀ sí nǹkan méjì tó jẹ́ kí n sọ́pọ́tì aṣíwájú àti state governor ńgbà yẹn ìyẹn Ṣèyí Mákindé ju wípé mo ní bìlífù nù wọn àndẹ́lẹ̀kejì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èmi máa ń rí wọn gẹ́gẹ́ bí bàbá so ẹ má wá bínú o láti parí ọ̀rọ̀ yìí it's not the matter of wípé bóyá wọn fún lówó ẹ má bínú o àti ẹ̀yin tẹ́ ń rò lọ́kàn pé ẹ fẹ́ gbowó wá àti ẹ̀yin tẹ́ ń rò lọ́kàn pé ẹ fẹ́ gbowó wá anything that has to do with politics ẹ jọ̀ọ́ ẹ má fi lọ̀ mí mọ́ torí Ọlọ́run àtowó àtòṣèlú yín ẹ dì í mú torí èpè yẹn pọ̀ débi wípé ó mú mi wà curious láti lọ sí under post Àtìkú àti Òbí mo wá rí i pé the same thing tí wọ́n ń ṣe fún bàbá Tinubu náà ń ṣe fún anybody tó bá support àwọn yẹn ìyẹn mo ṣe wá wò yí pé anybody tó bá wo ẹ̀yin ọmọ Nàìjíríà lọ́kàn yín kẹ́ support ẹ tẹ̀lé lọ according to bí manager mi ṣe ní kí n sọ tóun bá máa tẹ́wọ́ gbaṣẹ́ mi padà anybody tó bá wo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ tẹ̀lé lọ mo wá ń fi àsìkò yìí ṣe apology fún his excellency Ṣèyí Mákindé baba Pẹ̀nkẹ́lẹ́ Mess Sarafadeen Ali baba Adégòkè and Oríyọmí Òkìkí ọmọ Amusat in one way or the other tí mo bá ti lè gbàṣẹ yín bóyá nítorí pé interest tí mo ní nínú ẹni tí mo gbé dání tí mo dẹ̀ ń defend ni mo bá gbàṣẹ yín mo ń fi àsìkò yìí sọ fún yín pé torí Ọlọ́run tànàbí Muhammad sallallahu alayhi wa sallam àti tí gbogbo yín bá gbàgbọ́ nínú ẹ dáríjì mí politics has always been like that bí ó dẹ̀ ṣe máa rí lọ nìyẹn me as from today on I'm out of politics it's not the matter of money tẹ́ ẹ bá gbé owó wá torí àwọn èèyàn sọ pé torí pé wọ́n fún lówó ni àti politics àti owó yín ẹ dì mú ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run and ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ nígbàgbọ́ nínú mi tó jẹ́ pé gbogbo wàhálà yẹn ṣe ṣẹlẹ̀ tó náà ẹ sì dúró mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ wá bá mi share
fún tilé toko kí fídíò yìí wá in record kó má ṣe wípé bóyá ìgbà tí election bá lọ tán táwọn tó ti wọlé táwọn kò wọlé láwa ẹ̀ṣẹ̀ máa ṣe fídíò ní wọ́n mọ̀ ní pé nítorí pé kò ti já mọ́ wọn lọ́wọ́ ni àbí ibi tí wọ́n wà wọn rí nǹkan jẹ ni náà ṣe wá ń ṣerú fídíò yìí mo ṣe ń tètè make announcement fún yín sí pé èmi bàbá Aládò Ìbàdàn o my platform myself anything around me will not go into anything that has to do with politics. Akínwùmí ẹ ṣé o á dára fún yín o intanet kì í ṣe mo ti ṣe o I think we can proceed now á dára fún gbogbo wa gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wá nígbàgbọ́ nù mí gbogbo yín ẹ jèrè ọmọ o I repeat I come again gbogbo ẹni tí mo bá ti sọ̀rọ̀ sí rí one way or the other bóyá nítorí pé mò ń defend aráàlú àbí nítorí pé mò ń defend ẹni tí mo gbé dání nínú politics mò ń fásitì sọ fún yín pé ẹ má bínú ó tún pẹ́ nìkan tí mi ò rántí dákọ bàbá mi Governor Dàpọ̀ Abíọ́dún gbogbo nǹkan tá a ṣe lọ́ngbà yẹn mo fi kàbáàbúra ẹnìkan kò rán mi sí yín o ẹnìkan kò rán mi sí yín o I'm just the kind of person that I love to speak on behalf of people ìnìyẹn ṣe ṣẹlẹ̀ o torí téèyàn bá ṣiṣẹ́ tó bá gbowó kò yẹ kí ó tún rí bí mo ṣe rí so ẹ má bínú bí manager mi ṣe sọ wípé àwọn fẹ́ ni mo ṣe ṣe yìí o and my people home and abroad I'm promising you as from today on you will see a good turn up and there is not going to be kò ní sí nǹkan tó jọ wípé kò ní sí nǹkan tó jọ wípé ẹnìkan bẹ́ nìkan jà ẹnìkan ṣe kinní kan gbogbo ẹ̀yin tá a bá ti ta sí lórí ọ̀rọ̀ pé à ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ náà ẹ má bínú tìtorí Ọlọ́run ẹ jẹ́ kí n lo ẹ̀bùn mi so ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí mo dárúkọ yẹn Adélabú Pẹ̀nkẹ́lẹ́mẹ́s Ṣèyí Mákindé Oríyọmí Òkìkí ọmọ Amusat Sẹ́nitọ́ Sàràfàdín Àlí tó fi dé gbogbo ẹ̀yin lọ́balọ́ba ìjòyè everybody ni mo kó pọ̀ tí mo bá ti ṣẹ̀ tàbí tẹ́ ń rí fídíò gẹ́gẹ́ bí gbà yí pé yóò bí yín nú ẹ má bínú o mi ò ṣe politics mọ́ láti òní lọ tẹ́ ẹ bá ń gbówó bọ̀ gan ẹ di owó yín mú. tó mọ̀ pé ó tẹ̀sẹ̀ mọ́ sunkún mọ́ wọ̀rí ẹ̀yin yẹn bá ń share fídíò kẹgbọ́n tí mo fẹ́ sọ torí wọ́n Aládò tún bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa rédíóníìkì tó mọ̀ pé ó tẹ̀sẹ̀ mọ́ sunkún ìwọ ń bú àwọn tó ju ẹ lọ nísìnyí àwọn dìdìrín ẹran tó ń ságẹ̀ fún tí ń tẹ̀lé ọ tí ń pọ́n tẹ̀lé ọ lẹ́yìn wọn kọ́ṣán rẹ o ó yẹ jẹ́ pé tó bá lọ síbì kan kó sọ tó fẹ́ ṣe fún wọn kó campaign fáwọn èèyàn tiẹ̀ kò sẹ́ni tó dispute ẹ̀ so ìwọ fẹ́ bú àwọn tó ju ẹ lọ ọ̀gẹ̀dẹ̀ tó wo kókó tí ẹ yè ó fẹ́ sọ digi burúkú ó wá ní pé kán àwọn èèyàn làásìtá mọ́ ìjọ ọ̀gbẹ́ fún ẹ nígbà táwọn ò gọ̀ àfihàn tí ó bá gọ̀ tó jó lórí burúkú nìkan ni ó mọ fẹnu tẹ́ńbẹ́lú irú Ṣèyí Mákindé yẹn torí pé best governor that Ọ̀yọ́ state has ever produced even in Nigeria Ṣèyí Mákindé jẹ́ kan nínú wọn lára àwọn best governor tí Nigeria máa produce wọ́n bá sọ̀rọ̀ pé èèyàn ní integrity Ṣèyí Mákindé ó ti lo second term mo dẹ̀ tún débi kí lorúkọ bí Olúwo tá a bá kọjú Olúwo síwájú ní Yànàjíà mo dẹ̀ tún wo bàbá project olówó ńlá bridge yẹn construction of bridge and roads lọ sínú ọ̀nà àjíà yẹn mo dẹ̀ ń wò pé ẹ̀yin mọ̀ tún níbẹ̀rù Ọlọ́run kẹ ẹ̀ tí ẹ wò pé ẹ ti ń lọ ẹlòmíì ó sì torí pé ó ti ń lọ yóò dẹ̀ dàdánwò sínú ìlú àwọn yẹn ń ṣiṣẹ́ di ọjọ́ tí wọ́n kúrú lọ́fíìsì ni ẹ wò bẹ̀rù Ọlọ́run tá a bá sọ̀rọ̀ kékeré sí yín ẹ ti gbábọ́ wá sórí mídíà ẹ mọ̀ sunkún lórí ẹ̀jẹ̀ dídí. ẹ wo ẹ má gbàgbé láti bá mi ṣe fídíò kọ̀ọ̀kan bí gbàdéyàn bá ní gbàdónú abọ́. mo rí fídíò Bàbá Aládò tó ti apologize tó sọ pé òun dáwọ́ nínú ọwọ́ òṣèlú ní dẹ̀rẹ́ rìn. My first question is that ṣé kò tí late Dubai Bàbá Aládò ọ̀làdì kó pàdé fídíò yìí ṣé kò tí late Dubai ìyẹn left for you to answer that question. nígbà yẹn tá à ń sọ ní pé ẹ ṣe òṣèlú pẹ̀lú orí pípé ó dàbí pé àmọ̀kọ́jà ń sọ ni gbọ́rọ̀ burúkú tó wá sọ sí Alhaji Hamzat tó pè ní rédíónìkì àti ọ̀rẹ́ ọlọ́kadà ṣé o ti withdraw àbó ti withdraw ìyẹn rédíónìkì tó ń pè rédíónìkì yẹn ìyẹn ọkàn mi náà torí àwọn tí ẹ̀yin tẹ̀sí pé ẹ̀ ń jà fún torí pé gbogbo ẹ̀ ń jà fún ẹ̀yin ara yín náà ń jà fún Pẹ̀nkẹ́lẹ́mẹ́s ni o Sheriff Ali ni o àti Alhaji Hamzat Oyemi àti other candidates. These people are friends, they are colleagues.
they talk to each other. ẹ̀yin tẹ́ kàn ń jàjà dìdìrín tẹ́ kàn ń pariwo dẹ́gbọ́n lórí yẹn ni àní ń ṣe mí. ṣé ẹ mọ̀ pé Atiku, Obi, Tinubu, these people Kwakwa show, all of them, they are friends, they are colleagues, they talk to they have each other phone number. tẹ́lẹ̀ nígbà táwọn èèyàn ń gbé kinní sórí àwọn dágbére ṣòdìkọ̀ sórí nígbà kan pé àwọn tẹ́ ẹ̀ ń torí wọn kú yìí ọ̀rẹ́ ni àwọn tẹ́ ẹ̀ ń torí ẹ̀ ń jà yìí. ẹlòmíì dì sí ó ti mú ọ̀rẹ́ ẹni tó yẹ kó jẹ́ bí aláàánú ó ti mú ní ọ̀tá lórí ọ̀rọ̀ Tinubu àti Obi àtàtìkú ti mú bí ọ̀tá. mọ náà kọ́tẹ́kọ̀ bá sọ̀rọ̀ mọ́lẹ́ nítorí ọ̀rọ̀ Tinubu àti Obi àti Atiku. but life continue because àwọn kan ní ibi mi tó tájọ́ bẹ́ẹ̀ papọ̀ níjọ́ kan náà. Sọ̀bọ́ládò ló yẹ jẹ́ lẹ́sìn fún ẹ. tẹ́lẹ̀ ìgbà yẹn again tí ọ̀yẹ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ sí ìyá ẹ̀ tó bí ẹ̀ kò sí bí ẹ̀ ṣe lè wà tó ó ní láti tó gbọdọ̀ cross. ẹni tó pè lọ́rẹ́ dẹ́pọ̀ ti fún ní rate of support ọ̀rọ̀ ṣọlẹ̀ bí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ó wá mú iye síta wá tú iye sí òwò níta ṣẹ́sì bẹ́ẹ̀ náà ò fi bínú ò ká sí oníkòkò dárúkọ ẹ̀ gbogbo ẹ̀ mọ̀pọ̀ ló ń dárúkọ ó yan ọkọ mi life ti tẹ̀lé àti ohun gbogbo ọ̀dọ́ ti sọ sí ẹni tó pè ní rédíóníkì èmi ò tó pè rédíóníkì o because mo nírú wọn lé number 1 number 2 mi náà gbọ́dọ̀ kí tó wọn kí jù wọn lọ tó sọ sí Alhaji Hamzat Oríyọmí o tún withdraw rárá you have to withdraw that statement first kó tọrọ apology in sincere way lọ́wọ́ wọn. then pé kí manager yẹn pàtó ń bú Alhaji Hamzat tó ń bú gbogbo Sunday Igboho manager ìbọn ló wà ń gbà yẹn tá gbọ́ gidi wá fún Babaládò lọ́la ó gidi ó tó tó owó gidi tó tó òrírí tó wá gbé wá fún aṣèjì ohun owó òtòwò ni àpilẹ̀ rẹ̀ sí. tọ́ ẹ̀yin yẹn wá káàkiri gbogbo àgbáláyé ibi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wọ etí náà ò ní di ó rere létí gbogbo wa mọ̀ gbọ́ o. ẹ wo àwọn fọ́nrán yìí náà láti gbọ́ yìí àmọ́ ní sọ̀rọ̀ sọ o kódà àní tẹ̀sọ àgbà mọ́lẹ̀ ẹ̀yin èèyàn látàrí àwọn ọ̀rọ̀ tá a ti gbọ́ ìkẹ́lẹ̀ yìí náà nílérò ń gbà lórí ọ̀rọ̀ tí Aládò sọ àti pé pàápàá jùlọ ní táwọn èèyàn tó wá jáde fún tẹ́ tó sọ nípa ẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ wo ẹ má wàá gbàgbé tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button yín kẹ́ tó lè mọ jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì àdéhùn wa náà là mọ̀ sẹ́ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wa lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́sí mọ́ fojú ara yín rí tẹ́sí mọ́ fi etí ara yín gbọ́ tọ́ ẹ wo ibi tá fi àdàgbẹ́tò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àtọ̀mọ́ ọmọ wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní sílẹ̀ tẹ́ o àní tẹ̀sán àgbàmọ́lẹ̀ ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.